Ẹ kú kalẹ̀ gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo ọ̀gánlá ayé. Bó lójú ọjọ́ ọ̀dẹ̀ ọ̀dà bí. A ti jáde lónìí ọ̀sẹ̀. Àbá wà nù ilé lónìí ọ̀sẹ̀. Ọ̀sẹ̀ ayọ̀ ni ó jẹ́ fún wa. Gbogbo àbá wa síwájú Ọlọ́run rere ni ó já sí. Yé ronú mọ́ fọkàn ẹ balẹ̀. Mo tọ́ fẹ́ Ọlọ́run ó ṣe é. Ọlọ́run ó ṣe kí ni mo pè é? Ọlọ́run ó ṣe é fún ọ. Ayé ọ̀fẹ́ràn rẹ ni. Ayé ń dúró wọ́n ń parọ́ ohun tí èsì ti ọmọ ni. Wọ́n ní kó kíyèsára. Àwọn ẹni bú a máa fi ṣìkà fún ni. Oríire ọ̀tọ̀, inú ire ọ̀tọ̀. Ọ̀gbọ́ inú ire ọ̀tọ̀ ni o. Ọ̀tọ̀ sí lórí ire. Ọ̀tọ̀ sí ni wáre. Ọ̀tọ̀ ni yáre. Ìyá ẹni lè ya ìkà kó mọ́ sí ìyá olóríire ọmọ. Ìwà rẹ lè dá bíi ti màlẹ́kà kó má yan oríire o. Yọ́ máa yọ̀ lẹ́nu pé ládùúgbò alágbájá ṣe bá dáa tó. Àwọn ọmọ rẹ̀ kankan wọn ò tiẹ̀ ṣe dáadáa pẹ̀lú Ọlọ́run ló kọ bẹ́ẹ̀. Àyànmọ́ bú kò ní jẹ́ tiwa. Ẹ jẹ́ n fún yín ní kíní ìkẹ́ lọ gbà kẹ́ lò. Pọ́pọ̀lọpọ̀ obìnrin míì ti rẹwà tó ń ṣiléyà ni. Pọ́pọ̀lọpọ̀ ọkùnrin míì náà ti dáa tó níwà ń ṣì mú ni wàá gbọ́. Àsìkò tó bá yẹ kó rí ẹlòmíì ò tó lọ́wọ́ láyé dojú ìjà kọ́ wá lọ dán sáyẹ́ǹsì yìí wò. Sáyẹ́ǹsì Yorùbá tí mo fẹ́ fún yìí ẹ lọ dán o. Ewé kan bẹ wọ́n ń pè ní ewé ògò. Ògòdì ẹlẹ́wùjí ẹyọ kan mo pè é gbanikọ́ jẹ́ mi ewé ní jẹ́bẹ́. Ewé náà kì í ṣe ewé tó mú rárá. Ògò. Orúkọ ewé náà máa rò ó. Ẹ gbìyànjú ewé yìí tútù mìnìmìnì. Ewé ètìpọ́nlá. A pè ní ètìpọ́nlá. A pè ní tètèpọ́nlá. Orúkọ rẹ̀ pọ̀ lọ jantirẹrẹ. Àwọn ẹlòmíràn pè é ní abìfà gbúrú. Ewé abìfà. Ìfàare ilé, ìfàare oko. Ọlọ́run ẹlẹ́dàá wa kó kó lé wa lọ́wọ́. Ewé abìfà yìí tá à ń pè ní ewé ètìpọ́nlá yìí ẹ lọ já. Ẹ gbìyànjú kẹ́ já tútù mìnìmìnì. Ẹ kó jù sínú ike ńlá kan. Ẹ gbọ́, ẹ ti kó sí. À ń pe pẹ̀fúmù kan ní ọ̀nàlà. Ọ̀nàlà yìí ni kẹ́ ẹ fi gbó. Kí lẹ wí? Ọ̀nàlà yìí ẹ fi gbó. Ẹ ti fi gbó tán. Ẹ ti fi gbó. Ọyẹ ẹsẹ̀. Ẹ bá ti ṣe tán. Ẹ wá wá ẹyin ẹyẹlé. Ẹ jẹ́ kó tó bíi mẹ́fà. Ẹ gún lọ́lọ́. Àti epo àti tínú rẹ̀ gún papọ̀. Ó ṣe lọ́mú. Ẹ pò lọ́ṣẹ white. Ẹyin yẹn lásán. Ẹ pò mọ́ ọṣẹ white. Ṣé rí inú kíní tẹ́ fi omi tẹ́ gbó lẹ́yìn ìgbà tẹ́ ti ṣe tán. Tẹ́ ti yọ̀dọ̀ tí ibẹ̀ kú. Omi pẹ́ẹ̀fù yẹn tó ti yọ sísàlẹ̀. Ẹ bù díẹ̀ sínú ọṣẹ yìí. Kẹ́ pò mọ́ ọṣẹ. Tó bá ti ń wẹ ọṣẹ yìí kó máa fi ìpara yìí para. Ọlọ́run o. Ẹ lọ dán o. Ìyọ́ kù mú fún yín pé ni. Nínú èpè inú àdúrà ẹ fún mi lọ́kàn mẹ́. Ẹlòmíì lè béèrè pé ṣé dandan ni ká lo ọ̀nàlà ni? Kì í ṣe dandan o. O lè lo Miss Paris. O lè lo 77. O lè lo Saint Michael. Bẹ́ẹ̀ lọ Saint Mary. Ọ̀gbọ́ ẹ lè lò. Ẹ lọ dán o. Ẹlòmíì lè béèrè pé ṣé ọmọ kékeré lè lò? Kódà ọmọ tí wọ́n bí lè jẹ́ lè lò.
ṣaláboyún lè lò ó lè lò. Wò mí, wàá rí ìyanu Ọlọ́run. Sọ̀rọ̀ ẹ̀yìn tẹ́tí ẹ̀jọ́ lọ́jà. Sórí èyí tó wà nínú omi tó pẹ̀fúmù rẹ̀ yẹn, gbìyànjú jẹ́ wà ní ṣọ́ọ̀bù rẹ̀, máa fin sí ṣọ́ọ̀bù rẹ̀. Àwọn ẹni rí ọ máa bọ rajà, wà dúpẹ́ fọlọ́run. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ìfisẹ́ yìí lẹ̀ torí kẹ́lẹ̀ wá bá mi lé o. Láti relief suffering kò lọ́wọ́ àwọn fake people ni. Ẹ má bàa kó ọwọ́ mọ́. Ìní sọ fún ọ jù bẹ́ẹ̀ lọ. Ìní sọ fún ọ, ẹ máa dán wò, ẹ máa lò ó, ẹ máa lò ó, ẹ dúpẹ́ fọlọ́run. Ìtọ́jú ara ńlá ní ewé àtegbò, ẹ kàn sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Tẹ́nìkan bá ní bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà lòun tí ẹ bá ti ṣe Lukman ọmọ Ayédáre kì í ṣe mí. Ìlànà lẹ́nu yìí bíi ti tàǹgìrì. Ẹni ẹ bá ti wò tí ọkọ bí mo ti kọ́ yìí tí ò rí bí mo ṣe rí kì í ṣe mí. Ẹ ti rí bójú mi ti rí. Bẹ́ẹ̀ ni. Ẹ lè gbọ́ audio fídíò mi ní báyà àwọn èyí tá a ti ń ṣe látọjọ́ hóhó. Àtìgbà tí mò ń ṣe live fídíò yìí, ẹ rí pé òun yẹn yàtọ̀. Èmi èlò áàpù mo ṣe rírè o. Mo ṣe rírè. Ojúlówó ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn ni mí. Ìlú Èkó ni mò ń gbé ní Ìkòròdú. A dára fún wa. A bá ti wọ mọ́tò láti Ìkòròdú garage kò ní wọ́n lọ bá ikú. Bọ́ọ̀lẹ̀ ní Emily bus stop, Emily Street, number 50. Lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà. Ọ̀tán kò jù bẹ́ẹ̀ lọ. A bá ṣe níbo ni mò ń gbé lórílẹ̀-èdè Benin, Dégà kan ni. A bá ti débi tí Túndé ti ń ta mọ́tò. Ǹgọ́ bọ́ọ̀lẹ̀ pàfẹ́ ìtọ́jáde wá lára rẹ̀. A bá ti ka ẹsẹ̀ bàtà bíi 6 síwájú. Premier fún Adwat yà síbẹ̀. Ó rí ìtaàsì kan gbàǹgbà kọjúmọ́ bíi ìtaàsì náà. A bá ti débi ìtaàsì, vọ́ọ̀ kan lọ sí Agos. Yà sí bí Agos yẹn. A bá ti yà sí bí Agos yẹn, ó rí kwẹ̀sẹ̀nìrí kan. Tó bá ti rí kwẹ̀sẹ̀nìrí kan ní Agos. Hàntògbó tó wà lẹ́gbẹ̀ẹ́ kwẹ̀sẹ̀nìrí yẹn dúdú báyìí. Yà síbẹ̀. Fúláàtì tó wà nísàlẹ̀ ọ̀dọ̀ mi nù. O gbé Kútọ̀nù. O ṣe fẹ́ gbọ́ láńgúèjì tí mò ń sọ. O ò lè gbọ́. O ò lè gbọ́. O ò lè gbọ́. Àwọn tó jọ́ ọmọ Benin mo ṣe ń sọ yìí ó ti ń yé wọn. Ó ti ń yé wọn. Ó sì jẹ́ nìyẹn. A dára fún wa. Ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ ni. Nọ́mbà tẹ́ pè sí ni. Tẹ́ bá pè direct tí ó bá ti lọ. Mi ò sí lórílẹ̀-èdè Nàìjíríà ni. Níwọ̀n ọ̀bọ ọjọ́ díẹ̀ ráńpẹ́ ni mo ní sí ní Nàìjíríà. Tọ́jọ́ ráńpẹ́ èmi ní dájọ́. Tẹ́ bá ti pè nọ́mbà mi tí ọlọ́mọ mo ti kó Nàìjíríà nìyẹn. Bẹ́ẹ̀ ni. Ọ̀yá +234 80 3298 3298. +234 80 3298 3298. Ìyẹn jẹ́ ní. Ẹlẹ́ẹ̀kejì +234 81 33 155 111. +234 81 33 155 111. Tẹ́ bá ti pè méjèèjì direct tí ó bá ti lọ. Mi ò sí lórílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp. Ṣé tẹ́ rí tó ní 3298 3298 yẹn? Òun ni hotline mi. Ẹ jẹ́ fún yín nọ́mbà orílẹ̀-èdè Benin. +229 54 65 1928. +229 54 65 1928. Ẹ gbà kan sí. +229 54 65 1929. +229 54 65 1929. Tó ẹ̀yin èèyàn mi ní Benin, ẹ kú ojú lọ́nà. Ń lo ọjọ́ díẹ̀ ráńpẹ́ ní Benin láti Benin. Ẹ jẹ́ àpàdé ní Abidjan. Ní Sódè sí Makassi, Àbọ̀bọ̀ ń bẹ ní ọ̀dọ̀ mi. Ń gbà bí rí ọ̀sẹ̀ 2 sí 3 nísìn máa ti wà ní Abidjan. Bó ṣe jẹ́ náà. Yóò yẹ wá o, kò ní yẹ ẹ lẹ́. Wọ́n tó fẹ́ máa béèrè bóyá lórí ètò tá a ti ṣe kọjá. Wọ́n fẹ́ máa béèrè àlàyé tí ò yé ọ mẹ́. Mo ní private group. Owó ni wọ́n fi wọ́n bẹ̀ 5,000 ni. 5,000 ló fi wọ́n bẹ̀. Ó sì máa san 5,000 lóṣù. Bówó rẹ̀ bá ti due, ìta lọ́bàrà rẹ̀. Àbí ń pa àlá ni. Wọ́n fẹ́ máa béèrè àlá rẹ̀ pẹ̀lú ohun tó ṣèṣe láì gba nǹkan kan. Ọwọ́ group yẹn. Iṣẹ́ kan fi sílẹ̀. Ewé adúróṣùṣù, ewé ìtọ́kùlá. Ẹjọ́ tá a bá gún pọ̀tán, ìní dán lóhùn. Ọ join private group yẹn. Àwọn tó wà níbẹ̀ ní ìṣèwèrè. Owó ni wọ́n fi join rẹ̀. Kì í ṣe bí èmi náà. Sọ pé tó bá fẹ́ béèrè nǹkan lọ́wọ́ Google, ọ̀fẹ́ kọ́ ni ìwọ náà ń béèrè. Ó ra data ni. Bó ṣe rí nù. Òògùn tá a bá fowó ṣe, ẹ̀yìn àrò ní gbé. Yóò yẹ wá o, kò ní yẹ ẹ lẹ́. Ire o. Ire kàbìtì. Ilé gbogbo wa o.